arákùnrin yìí mà láyà o. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ agbófinró ló lọ́ọ́ jí gbé nínú ọkọ̀ ìpààrọ̀ ọlọ́pàá lásìkò tí wọ́n ń gbé e lọ sí tẹ̀sán. Godwin Emmanuel tó jẹ́ ẹni ọdún 23 ló ti jẹ́wọ́ wípé òun jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́pàá nínú ọkọ̀ ìpààrọ̀ àwọn agbófinró lásìkò ìgbà tí wọ́n ń gbé lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun. Godwin ni wọ́n fi páńpẹ́ òfin gbé pẹ̀lú àwọn méjì míì, Ọlájídé Karim ẹni ọdún 28 àti Mike Emmanuel tóun jẹ́ ẹni ọdún 23 fún ẹ̀sùn ìdigunjà àwọn ará ìlú lólè lójú òpópónà márosẹ̀ Iléṣà sí Òṣù ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àfúrásì ọ̀hún sọ di mímọ̀ pé wọ́n náwó gan òun fún ẹ̀sùn ìdigunjalè, ṣùgbọ́n nígbà tí wọ́n ń gbé òun lọ sí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìlú Òṣogbo nínú ọkọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n gbé àwọn sí ni òun ti jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí òun kò sì mọ̀ wípé ọlọ́pàá ló ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà, tí òun mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún lọ sí inú gbàgà tí wọ́n ti àwọn mọ́ láìsí ìmọ̀ sí àwọn agbófinró. Báyìí ni òun yọ síìmù inú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà àti wípé òun fẹ́ lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún láti fi pe àwọn ènìyàn òun ni nítorí wọn ò mọ̀ pé wọ́n ti mú òun fún ẹ̀sùn ìdigunjalè. Ó ṣàlàyé síwájú pé ó ti tó oṣù méjì báyìí tí òun ti wà ní àhámọ́ kó tó di wípé wọ́n padà mọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wà lọ́wọ́ òun. Ó ní kí àwọn agbófinró jọ̀wọ́ jàre kí wọ́n fi orí jì òun kán má bínú wípé òun kò mọ̀ọ́mọ̀ láti ṣe léyìí. Abiola Ajani ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́ ẹ ti ń darapọ̀.